èmi ní tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. yazibra mo wà ń bí o mo wà ní Chicago báyìí wọ́n ti tà mí síbí o regional Chicago òun ló wà lọ́ọ̀kan yìí òun lẹ́ ń wo yìí o regional Chicago àti Kansas àbí Kansas àwọn náà gbé mi jù sí bíbá yìí kí n padà sí àdúgbò mi n ò gbà kí n lọ àmọ́ mo ti juwọ́lẹ̀ báyìí o bàbá confam international mo ti juwọ́lẹ̀ báyìí mo ti di ìsàké o ìsàké mi ò fẹ́ wàhálà o Àyìndé ò bá torogún wá mi ò bá torogún wáyé ẹ má bẹ mo wà ní láìpẹ́ ni o ẹ má bẹ ọjọ́ mi sùn ká ẹ má bẹ ọjọ́ mi sùn ké ẹ má bẹ ọjọ́ mi sùn ẹni tí yóò fẹ́ mi ní. ẹ̀yin tèmi ẹ ní bójú ń sọ̀rọ̀ ṣé ẹ máa wò mí nínú ni káwọn èèyàn máa bú mi ṣó ni. so èèyàn tèmi níbi àsìbúrà ẹ ṣeun gan o a ti wà níbi tí a wà tí à ń jẹ ẹja à ń jẹ yán àdẹ ń jẹ àmàlà àdà tún jẹ báwo ló yí pé ní ohun ọgbẹ́giri ní kan jẹ àwọn tí jẹ àmọ́ a ti wà ń bí yìí nítorí pé a ti ń retí bàbá wa tó jáde tó sì ń bọ̀ lọ́dọ̀ wa nítorí pé àwa sì dúró níbí yìí. kí nọ́mbà yẹn náà. 773 àwa sì wà ń bí o. 95 ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín ẹ̀yin tèmi ẹ má bínú o Yorùbá nation mo ti ń bọ̀ fún yín mi ò tí fi í lẹ̀ o mi ò tí fi í sílẹ̀ rárá mo sì ń bọ̀ Yorùbá nation ẹ máa gbádùn. mo dẹ̀ ń gbọ́ awuyewuye kan lórí online nísìnyí báyìí pé ṣé ká sẹ́ndì cd kan àbí voice note kan ẹjọ́ ẹ má jáwọ́ Yorùbá ẹ má jáwọ́ ẹ tún ti gbé wàhálà yín dé o Yorùbá nation òun ṣe rally káàkiri ẹ lọ sí New York tẹ́ lọ ṣe rally pẹ̀lú wọn n tí mo gbọ́ sí báyìí pé Ọlọ́run ti mú ìyàwó onítìrí àbí nǹkan kan ìyàwó Abíọ́lá kílẹ̀ tún fàdé bẹ̀ nísìnyí báyìí ẹjọ́ Yorùbá ẹjọ́ oníkájẹ kuru kó tán ẹ̀lẹ̀ tún gbọ́n wẹ̀ sáwo wá ìtẹ́lẹ̀ jẹ́gbẹ̀rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ má jọ̀nà ẹ má jànà ẹ má jọ ṣe ọ̀rẹ́ ẹ má jọ ṣe ọ̀rẹ́ lẹ máa ṣe tó máa da ẹ má jà rárá ẹjọ́ torí tọlọ́run so Yorùbá nation bàbá iná ṣe lo ìgbẹ́ òléegun ẹni tó bá tẹ̀ ló máa ń ro bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ ìbèrè èmi náà mo ti ń sọ̀rọ̀ o mo wà ní ààfin mo wà tó lè jẹ́ wípé mo ń dún bẹ̀ òòrùn mú mi náà tó bá rí gbogbo ọ̀run báyìí pé òòrùn mú mi àmọ́ a ti ń gbádùn àwọn èrò Chicago àyàn lè tọ́jú yan pa oúnjẹ àti yó bàbá mo yó bàbá mo yó wọ́n ń ṣèwà fún wa lóríṣiríṣi ni wọ́n ń ṣèwà fún wa ní bàbá kan dẹ̀ wà ń bí state Kansas ó lè mu tíì kọfì ó lè mu kọfì dọ̀la tó bá fẹ́ mu kọfì á wá láti ìsàlẹ̀ kó á mu kọfì lókè ní iṣẹ́ ènìyàn ó láìkì kọfì máa gbé ẹ sáyé mo sọ fún ẹ pé mo ní máa gbé ẹ fún wọn sìn ó mu kọfì gan ó ń wá láti ìsàlẹ̀ lóru ni ó lè wá láàárọ̀ á wá lọ́sàn-án á wá lálẹ́ tó bá tún jù kú díẹ̀ pàápàá ti bá tún mú ó lè mú gbogbo omi gbóná tá a ní fún kọfì ó ti mu tán. Chicago Ọ̀ṣọ́fà Great Ọ̀ṣọ́fà Parish ṣọ́hún fún gbogbo yín pátápátá mo gbà tí ń bàjẹ́ láti ìgbà tó rẹ̀ jẹ́ pé àti wàǹbí là ń gbádùn ọ̀tá mi ò ní ya fọ́kọ̀ àkóyọyọ ni ó kọ lẹ́sẹ̀ àárín báyìí támúlékè jìgáì Ọlọ́run
Ọlọ́run nígbà tí ìjọ tó bá wà fún mi gbà tí bá ti sá lọ kí n tó gbàgbà tí Chicago àbí Great Oshofa Parish ẹ ṣeun ṣe rí ẹjọ́ torí tó Ọlọ́run o ẹnikẹ́ni kó má kọ̀kọ̀ kúkọ̀ sí ṣóò mi o bí o bá fẹ́ kú ẹ má kọ̀ síbẹ̀ o tí ẹ bá fẹ́ gbé ẹ̀mí mi ẹ má kọ̀kọ̀ kúkọ̀ sórí ṣóò mi o tó bá kọ̀kọ̀ kúkọ̀ síbẹ̀ wò máa ń wọ̀n èpè burúkú fún yín ẹ kúkú mọ̀ yín máa gbé ìṣẹ́nu sọ̀rọ̀ sí ayé yín ni bó ṣe jẹ́ nìyẹn gbogbo ilẹ̀ mọ̀ mi lórí yẹn tèmi nìyẹn so ẹ máa gbọ́ o mọ́ṣúárì yẹ kó wá lè jó sẹ́mẹ́tìrì yẹ kó wá lè jó ẹni tó ro kúrò mí ó fẹ́ gbalé sọ́dọ̀ rẹ mọ́ṣúárì yẹ kó wá lè jó so ẹni tó bá ro kúrò mí kó ìṣòlọ́hún ẹ ṣe ẹ̀yin tèmi ní diaspora ẹ̀yin tẹ̀lé jẹ́ bí ẹ̀jọ́ Yorùbá nation mo ń sọ fún yín o gbogbo òòṣà bàbá má jà sọ́lá ẹ̀kọ́ Fúlàní ẹjọ́ ẹ má jà o ẹ pé màdámù onítìrí tó bá jẹ́ pé ibi kíbi ló gbà tó lè jẹ́ wàhálà tó fẹ́ máa dé o ẹjọ́ ẹ bomi sùúrù fún kó máa mú mi o ẹjọ́ ẹ torí tọ́ Ọlọ́run o ẹ bomi sùúrù fún ẹlítẹ́ẹ̀lì kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin mídíà àwọn mídíà group kí ló ń ṣẹlẹ̀ náà kí lẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní fà lórí online tó sọ pé ká send voice message ẹ má send voice message kankan ẹjọ́ ẹ torí tọ́ Ọlọ́run ẹ má send voice message kankan ẹjọ́ torí tọ́ Ọlọ́run ẹ jẹ́ ká gba Yorùbá nation flag nìkan làkàn náà sókè láti jọ yìí ẹ jẹ́ ká gbà á nà tó bá ti gbà á àwọn tó bá fẹ́ jà kó bẹ̀rẹ̀ sí jà ń gbà yẹn ẹ ti jẹ́ ká ti fi ẹnu gbogbo àtẹ̀fẹ́ ẹnu kọ àlè lọ Nàìjíríà àti wà lórí líìsì báyìí wọ́n ti sọ fún mi pé tábàdé líìsì èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan wọ́n ṣọ́ mi wọ́n ṣọ́ mi báyìí ní Nàìjíríà wípé tí ìbádé Nàìjíríà pé ní wọ́n máa fi jẹ súyà síbẹ̀síbẹ̀ ní mínú pápá mo ra jókòó mi ò fẹ́ kó fi jẹ súyà báyìí so ẹ̀dẹ̀ ti gbé mi sórí online ṣé màá ṣe wàhálà lórí Yorùbá nation títí tí ẹ̀ tún máa bẹ̀rẹ̀ sí níjà kó má di gbígbà a máa gbá ní o agbọ̀rọ̀ gbá ní o tọ́ mo sọ fún yín o ẹ má sọ mí lè onírọ́ o ẹ jẹ́ ká gba Yorùbá nation ni o. àwọn tẹ̀ sí gbọ́dọ̀ yìí àpọ̀ kánsà ṣẹ̀ṣẹ̀. sógbó ọ̀rọ̀ tí mo sọ báyìí ẹ̀yin tèmi ẹjọ́ ẹ torí tọlọ́run ẹ bá mi share fídíò yìí o ẹ má jà o media presenter gbogbo pátápátá ẹ má jà o ẹjọ́ ẹ torí tọlọ́run bàbá mi Professor Banji Akintoye Sunday Igboho Oòṣà àti ọ̀rẹ́ mi Gbẹ̀du àti chairman Yèyé Dára gbogbo pátá mò ń bá sọ̀rọ̀ yìí ẹjọ́ ẹ má jà o ẹ jẹ́ ká wà papọ̀ ká lè gba Yorùbá nation yìí o thank you mo kàn wá ní mo fún ní ṣọ́ọ̀tì ni o so àtúnṣe dàbọ̀ ni báyìí. èmi ni tí náà lóòótọ́ bàbá Confirm International ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè.